jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká mú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tá a ní nǹkan míì tá a lè fi jàrọ̀ rẹ̀ ẹ já mú orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ibi tó yẹ pé bí nǹkan kan bá ṣe nǹkan ti ṣe wá ẹ já mú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tí ò sí nǹkan kan tí wọ́n lè fún wa tó lè tó mọ́ lójú wa orílẹ̀-èdè Nàìjíríà dùn ó dáa ṣùgbọ́n àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sáwa náà dáa bórílẹ̀-èdè Nàìjíríà ṣe dáa ìlú tó ń sàn fún wàrà pẹ̀lú oyin àwọn kan jókòó ti oyin àti wàrà rẹ̀ wọ́n tún mú àdá dání ipò ẹni bá tún fẹ́ jẹ nínú oyin jẹ nínú wàrà yìí bíbẹ́ làwọn fi àdá bẹ́ ọwọ́ rẹ̀ sọ́yẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ kú rọ̀lẹ́ sà ẹ kú rọ̀lẹ́ mà ẹ kú dédé àsìkò yìí ọmọ Kẹ́hìndé Ṣọlá ló kọ́ mi ń jẹ́ MC Vangaruba mò ń kí í káàbọ̀ sínú ẹ̀ àkọ́tún ètò ojúkojú láti iléeṣẹ́ rédíò Wise 87.9 FM eléyìí tó kalẹ̀ sídìí àbà nílùú Abẹ́òkúta níbo la fẹ́ lọ nírọ̀lẹ́ yìí níbo la fẹ́ yà sí mo rọ̀ wá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ra wa nírọ̀lẹ́ yìí ẹ já gbọ́ ara wa ẹ já wo ibi tí a ti ṣera wa léṣe dé ẹ já wo ibi tá a ti sọra wa dáláàbọ̀ ara dé ẹ já wo ibi tá a ti sọra wa dẹrú owó ẹ já wo bẹ̀ ó ṣe ní láàánú pọ̀ ẹ kú kalẹ̀. ètò ìdìbò ó là máa ń ṣe láti fi rí i pé a jẹ́ kí àwọn aráàlú mọ̀ pé àwọn ní agbára ètò ìdìbò òun láràlú máa ń tẹ̀lé láti lè jẹ àǹfààní in tó ní ṣe pẹ̀lú kí ẹlòmíì kó bọ́ sípò kí wọ́n lè rí nǹkan tí wọ́n ń fẹ́ látọwọ́ rẹ̀ kí wọ́n lè rí gbà. ìdìbò ní ọ̀nà tá à ń gbà láti yan èèyàn àbí yan àwọn èèyàn sí ipò adarí àbí ipò aṣojú láti lọ ṣojú wa láwọn ipò lọ́tún lọ́sì. ìyàlẹ́nu ló jẹ́ àwọn èèyàn kan bá ń pè sórí rédíò pé ìbò táwọn dì pé wọn kì í kà á àwọn ọmọ sọ pé kò rí bẹ́ẹ̀ baba ńlá arọ ni n ò ṣe ní kàbó yín a máa ń sọ pé omi tó bá mọ níwọ̀n ni wọ́n ń rẹ́ lásì lóòótọ́ ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nírọ̀lẹ́ ẹ já farabalẹ̀ ká gbọ́ ètò yìí àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà ní àwọn ọ̀rọ̀ láti sọ àjọ elétò ìtanijí lórílẹ̀‐èdè Nàìjíríà iṣẹ́ wọn kù díẹ̀ kó tó ọ̀pọ̀ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àríra wa bí èèyàn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé àwọn nǹkan kan ti gba wájú mọ́ wa lọ́wọ́ tí ò jẹ́ kí ròrí wa dàbí tèèyàn dàbí mọ́ mo gbọ́rọ̀ kan gẹ́gẹ́ bí oníròyìn mo gùn lẹ́sẹ̀ ìwádìí mo lọ káàkiri ó bà mí nú jẹ́ torí pé ní gbogbo ìgbà la máa ń pariwo lórí rédíò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe báyìí wọ́n ṣe báyìí pẹ̀lú ẹ̀mí ìrètí nípa àwọn adarí wa ò ṣe dáadáa fún wa ẹ̀yin adarí wa lórílẹ̀-èdè Nàìjíríà kí lẹ̀ ń fi àwọn ọmọ orílẹ̀-èdè kí lẹ̀ ń fi wá pè ṣé bẹ́ẹ̀ la wúlò ṣé bẹ́ẹ̀ la ní nǹkan kan tí a lè ṣe lọ́jọ́ iwájú ṣé bẹ́ẹ̀ ló jẹ́ pé n tẹ́ ń ṣe nìkan lẹ fẹ́ máa ṣe fún wa lọ ọwọ́ àti di pé ìjọba ọ̀run orílẹ̀-èdè Nàìjíríà ó di àfagbára wọ̀ ẹ mọ̀ sọ pé ẹ fẹ́ lọ sí homework yín kó dáa èmi rò pé tí wọ́n ń pè ní homework fáwọn tó bá jẹ́ olóṣèlú ní kí wọ́n lọ ṣe dáadáa eléyìí tí ó tẹ́ àwọn aráàlú lọ́rùn èmi rò pé tí wọ́n ń pè ní homework fáwọn olóṣèlú òun ni kí wọ́n lọ wo kí ni nǹkan tó ń jẹ àwọn aráàlú ń yà kán wá dìde pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ṣe ni láàánú wípé homework òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí bá a ṣe fẹ́ mú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tá a fẹ́ sọ wọ́n di ẹrú tán yányán ìní ń bẹ lọ́kàn wa bá a ṣe fẹ́ sọ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà dẹni tí ò ní rí ìròrí kankan mọ́ ìní ń bẹ lọ́kàn wa. ọpẹ́ tá a ti máa ń sọ wípé èyíkéyìí orílẹ̀‐èdè tó bá ti jẹ́ pé ebi ni wọ́n fi ń ṣe ìdarí fún wọn níbẹ̀ nínú àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé kò sí bí ìjọba àlú bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ipa rẹ̀ ò ní hàn lára àwọn aráàlú ṣùgbọ́n dàbí pa máa ń sọ̀sọ́kùsọ kí ló dé tó jẹ́ pé àtijẹ àti mu lórílẹ̀‐èdè Nàìjíríà kò bá rọrùn dé síbẹ̀ la bá orílẹ̀‐èdè yìí ẹ já béèrè lọ́wọ́ ara wa ẹ yé já fi ẹ̀kọ́ tútù fi tanná fúnra wa mọ́ àti ọ̀gá sójà àtọ̀gá ọlọ́pàá àtọ̀gá DSS kò sí èyí tí mọ̀lẹ́bí rẹ̀ fọ́ọ̀lù sínú tá à ń sọ yìí ó lè má jẹ́ immediate family wọn kó jẹ́ extended family wọn olọ́fà tó fi jẹ́ pé ọ̀pọ̀ wa tá a lá ń ṣiṣẹ́ lónìí tá a bá ti fi jìbìtì kún a lè gbádùn ayé torí pé àwọn tí ń béèrè lọ́wọ́ wa wọ́n pọ̀ kése pé òun kan máa béèrè ipò tán bára wọn ni firewood of this nation is not meant for everybody not everybody can afford it ó ṣe mí láàánú ọ̀rọ̀ tí mò ń sọ nírọ̀lẹ́ yìí mò ń sọ torí pé mo jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́ mo ń sọ nítorí pé
ẹ̀dùn ọkàn ni máa ń jẹ́ fún mi tí bá gbọ́n tí ò da nípa àwọn adarí wa lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n eléyìí bà mí lọ́kàn jẹ́. Ètò ìdìbò di ọdún 2027 àwọn kan ò ní láǹfààní àti dìbò nítorí ìgbésẹ̀ tí wọ́n ti gbé báyìí tí wọn ò mọ̀. Àwọn kan ó dìbò ìbò wọn ò ní jẹ́ kíkà nítorí ìgbésẹ̀ tán ti gbé báyìí. Kí ló dé tó yẹ pé àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tá a bá ti gbọ́ owó àfẹ́mọ́bi títí ń bọ̀ kò sí tá a lè ṣe nítorí rẹ̀. Kí ló dé tó yẹ pé tá a bá gbọ́ ó lásán ká tó gbọ́n tó parí rẹ̀ àṣetán àti ṣera wa léṣe lórí kó lè jẹ́ tiwa. Wọ́n fẹ́ fi irọ́ gba òótọ́ lọ́wọ́ yín ẹ sì tún kanra pé wọn ò gba tiyín mọ́. Wọ́n fẹ́ sọ yín di òmùgọ̀, wọ́n fẹ́ dé yín mọ́nú agolo. Ẹ ń sọ pé kí ló dé tílẹ̀kùn tì kẹ́ tó wọ bẹ̀. Ẹ ń sọ pé kí ló dé tẹ̀yin náà wọnú àwọn tó wọnú agolo. Ẹ̀yin adarí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bẹ̀rù ẹni tó dá yín sá. Èmi ọmọ ẹgbẹ́ òṣèlú eléyìí tó léwu kó jẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń darí wa lórílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ bẹ̀rù pé lọ́jọ́ kan ẹ fi ayé yìí lẹ̀. Tẹ́ ẹ sí ẹ rò pé gbogbo tẹ́ ẹ ń kó jọ ẹ mẹ́ni tí ó lò ó sá. Kí ló dé kí ló dé. Mo dẹ̀ máa ń sọ ọ̀rọ̀ yìí lórí ètò yìí ó máa ń dàbí pé bóun tiẹ̀ sóò nìkan ni. Mo máa ń sọ pé kí n tíjọba bá fẹ́ ṣe lórílẹ̀‐èdè yìí ká má jẹ́ kó jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ni ó máa jẹ àǹfààní rẹ̀. Mo mọ tí mò ń sọ gẹ́gẹ́ bí oníròyìn, mo mọ táwọn èèyàn ń là kọjá, mo mọ bí ó ṣe máa rí lọ́kàn àwọn èèyàn tẹ́ bá ń ṣe fáwọn kan tẹ́ ẹ̀ ṣe fáwọn kan wọ́n fẹ́ darapọ̀ ní. Ṣé kò wá máa rí bẹ́ẹ̀ báyìí? Ọ̀dà mo láǹfààní láti sọ fún yín pé káàdì ìdìbò tẹ́ ẹ rí tó ti pélébé òun lẹ fi ń jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìṣèjọba àwa ara wa. NIN yín ò wúlò lọ́jọ́ ìdìbò, BVN yín ò wúlò lọ́jọ́ ìdìbò. Ọjọ́ ìdìbò yìí ló ṣe kókó jù nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìtọ́ wa ṣe kókó, ọjọ́ tó ṣe kókó kò wá nítumọ̀ sọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ó yà mí lẹ́nu tó bá dọjọ́ ìdìbò tẹ́lómi ò tilẹ̀kùn mọ́ rí nínú ilé tí ó máa wo tẹlifíṣàn, tẹ́lómi ò tilẹ̀kùn mọ́ nínú ilé tí ó máa wo YouTube, tẹ́lómi ò tilẹ̀kùn mọ́ nínú ilé tí ó máa play game, ẹlòmíì ò tilẹ̀kùn mọ́ nínú ilé tí ó máa wo fíìmù. Alẹ́ òun kú ti mọ̀ pé ibi tí wọ́n fẹ́ kórè sí ní òrè sí àṣojú wọn ń rí tí wọn ò lè sọ̀rọ̀ sókè. Àṣé nǹkan kan ń ṣẹlẹ̀ táwọn èèyàn yóò lè sọ ẹ̀yin wo wọ́n ń lò, ẹ̀yin wo lẹ̀ ń jẹ́ agbódegbà fún ibi tó burúkú jù lórí orílẹ̀-èdè lélẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe ìtẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ tètè mọ̀. Ṣé torí pé a fẹ́ dépò? Ṣé torí pé a fẹ́ darí? Ṣé torí pé a fẹ́ dijọ́ tá a mọ̀ bóyá ní dijọ́ náà? Ṣé torí pé a fẹ́ lo ọjọ́ tá a mọ̀ bóyá ní wọnú ọjọ́ náà? Ṣé torí ẹ̀ la ṣe ń ṣe àwọn èèyàn là ń ṣe wọ́n bí ẹrú? À ń tan àwọn èèyàn, à ń tan ara wa là ń tan àwọn èèyàn, à ń fi ẹ̀tàn já fi ń kó àwọn èèyàn wọlé. Ọyẹ ẹ má bọ̀ ẹ má bọ̀, a fẹ́ ṣe léyìí fún yín, a fẹ́ ṣe léyìí fún yín. Ọpẹ́ tí mo ti máa ń sọ, ìjọba ẹ má fi owó kankan ràn wá lọ́wọ́, ẹ ṣe orílẹ̀-èdè wa kó rọrùn fún wa. Ṣùgbọ́n ìbànújẹ́ ni máa ń jẹ́ lọ́kàn mi tí n bá rí báwọn èèyàn ṣe máa ń dààmú làkàkà lórí pé wọ́n fẹ́ gbowó tí wọ́n ṣiṣẹ́ fún lọ́wọ́ ìjọba. Kò sí ìjọba orílẹ̀-èdè tí kì í gbìyànjú láti jẹ́ kí ara ó dé àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀. Gbogbo ọ̀nà tá a bá fi sọ pé a fẹ́ gba ìtura àti ìdẹ̀ra lọ́wọ́ ẹ̀yin adarí wa, kí ló dé tó máa ń jẹ́ ká já sí ipò àgọ̀? Kí ló dé tẹ́ pé tí máa ń sọ wá dòmùgọ̀ lẹ́ máa ń gbé wá bá wa? Ṣé bẹ́ẹ̀ làwa náà ò ní láǹfààní láti dépò ńjọ́ kan ni? Ṣé bẹ́ẹ̀ nìkan kan náà ọmọ mẹ̀kúnnù yóò ní láǹfààní láti dépò lọ́jọ́ kan ni? Kí ló fa ìdí àsámọ̀ mi? Ẹ pe ará ilé ẹ̀gbẹ́ ilé yín, ẹ bí pé voters card rẹ̀ ẹ pé kó mú wá. Ẹlòmíì ọmọ bí ó sọ sí mọ́, ẹlòmíì ti ta tiẹ̀ jẹun, ẹlòmíì voters card rẹ̀ ó ti fi yáwó owó. Èmi tẹ́ ń wò yìí, èmi náà nílò owó tààrà. Ayé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pariwo pé ẹ nílò owó, ayé yín bẹ́tà ayé mi láwọn apá ibì kan. Ṣùgbọ́n torí pé àwa òkè àmọ́ ṣera wa bí ẹrú ẹnu ìkólẹ̀, ó jẹ́ ká ẹ mọ̀ rí wa bí páyé wa dáa ju ti yín lọ. Ìtẹ́lọ́rùn ni kò sí àìmọye ìgbà tẹ́bi ń pa wa náà, ẹ̀yin ń pariwo pé ebi ń pa yín, ta làwa fẹ́ pariwo fún? Téèbi ló jẹ́ ká ẹ mọ̀ mú káàdì ìdìbò yín, tó jẹ́ ká ẹ mọ̀ ka ọdún 2027 pé ń bọ̀, ló jẹ́ ká ẹ mú ká ẹ jùlẹ̀ torí pé àwọn èèyàn kan wá pé wọ́n fẹ́ fún yín lówó kan. Mò ń gba ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn yìí, mo sì ń ké sínú. Àbí wọ́n pé kí nìdí? Tó ti àwọn èèyàn wọn ò lè sọ̀rọ̀ mọ́. Sáà níjọba méjì lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò bá jẹ́ gbé òṣèlú APC, yóò jẹ́ PDP, yóò jẹ́ Labour Party, yóò jẹ́ ADC. Ẹ̀yin olóṣèlú kí wá lọ fa ntẹ́ wa máa ń jáde máa ṣe campaign fún wa sí? Ẹ ṣe kúkú tẹ̀síwájú kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀, kẹ́ ẹ mọ̀ pé kúkú ti ní ìbò kalẹ̀ kó tó dọjọ́ ìdìbò. Ẹ wá ń sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ó dàgbà, àwa ń tara wa à ń sọ pé yóò dàgbà. Ṣé bó ṣe fẹ́ dàgbà rèé? Sọ́nà tẹ́ ẹ fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà gbàdàgbà rèé? Kò lè bà mí nínú jẹ́ nígbà tí ẹnìkan sọ pé ìlànà tá a fi ń dìbò lónìí
ó ló yẹ ká ti pátì láti 80s ṣé kò wá rí bẹ́ẹ̀ kí ló dé tá a lè bọ́ sínú electronic voting tó bá yẹ pé a fẹ́ dàgbàsókè lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé tó yẹ pé gbogbo àwọn ìlànà àtúntò lẹ́ka ìdìbò a lè tẹ̀lé tó yẹ pé lóòótọ́ la fẹ́ dàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin adarí wa ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn o torí pé tẹ́ ẹ bá rí téèyàn kan ń ṣe tí ó bá tẹ́ yín lọ́rùn ẹ gbé gbèsè takò ó bani nínú jẹ́ sẹ́yìn adarí wọ́n sọ pé ẹ gbọ́ pẹ̀lú ẹ̀ ń ṣẹlẹ̀ sẹ́ sọ pé ẹ gbọ́ sẹ́ ẹ lè jáde sọ pé ẹ mọ̀ sí kódà ta ló lóṣèlú ẹbẹ́ yẹn adarí wa ló lóṣèlú kí ló dé ẹ jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ wọn rí mú mi ẹ jẹ́ wọn níròrí ọjọ́ ọ̀la ẹ má jẹ́ wọn ronú tí wọ́n fẹ́ jẹ nìkan mọ́ ẹ gbọ́ àwọn nǹkan kan lórí ètò ìnírọ̀lẹ́ yìí tó jẹ́ ohun àwọn èèyàn ó bà mí lọ́kàn jẹ́ ẹ kú kalẹ̀. ẹ wá ẹ jájọ gbé orílẹ̀-èdè Nàìjíríà sókè ó dàbíi pé bá a ṣe ń dìbò sí lọ́dọọdún kàràn ká mọ́ tẹ̀síwájú nínú ọgbọ́n àtìmọ̀ àtòyé tá a fi ń dìbò àlùmọ̀kọ́rọ́ inú ẹ̀ là ń dàgbà lé lórí ọ̀dà ẹ gba àwọn nǹkan ní ìsìn ṣé kí n sọ pé ebi lọ́fà tí àwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń kó voters card wọn lẹ̀ ṣé ebi náà ló fà á tí àwọn èèyàn tí wọn ò fi mọ kókó tí wọ́n fẹ́ fi voters card àwọn ṣe tí wọ́n sì ń gbé lẹ̀ fún wọn ká mọ̀ béèrè pé kí wọ́n láwọn fẹ́ fi voters card yín ṣe kẹmọ ni wọ́n láwọn fẹ́ fún yín lówó wọ́n ti ń kọ serial number nu voters card yín ibi tí mo ti di ẹ̀bírú àwọn Nigeria National Orientation Agency tí mo ti dẹ̀bírú wọn nìyẹn o má dẹ̀bírú wọn torí pé ìfitónilétí kò tó mo máa ń sọ fún yín orí social media ọ̀dà ṣùgbọ́n ẹ má gbé gbogbo nǹkan sórí ẹ̀ ìjọba àpapọ̀ nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ìwé òfin owó orí tuntun tó jáde orí social media wọ́n ń lọ àwọn èèyàn gbàgbọ́ yé rẹ̀ ẹ lo social media ẹ lo terrestrial media ẹ má sọ pé orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ nìkan ẹlòmíì ò rówó ra dátà ẹlòmíì ò tí ì wọ online nínú oṣù tá a wà ṣùgbọ́n ibẹ̀ nígbàgbọ́ àwọn adarí wa wà torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ṣe náà ibẹ̀ wọ́n ń fi sí ó ṣe ní láàánú wípé à ń rọ̀nù traditional government with modern tools tabakuku fẹ́ rọ̀nù social media government kákú mọ̀ pé gbogbo tá a bá fẹ́ yọ̀mọ̀ kàn wá la kì í ṣe pé a máa tò láti rí gbà tíjọba bá fẹ́ gbà wọ́n lè gbà lọ́ọ̀ mi látòrí ojú òpó íńtánẹ́ẹ̀tì wọ́n lè ṣe tèmi náà fún mi látòjú òpó íńtánẹ́ẹ̀tì àmọ́ àwọn èèyàn gbàgbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀dà tí a lè gbọ́ àgbọ́yé tí à ń pè ní voters card káàdì ìdìbò wa sáà lè gbàgbọ́ yé rẹ̀ ká sì máa fi lẹ̀ láì ní kókó ká máa sọ pé wọ́n fẹ́ fún wa ní owó àwọn kan ní wọ́n fẹ́ fún àwọn ní 50,000 wọ́n torí ẹ̀ gbà á mo wá béèrè ṣé ẹ ti padà rówó ń gbà ẹ mọ gbọ́n tí kálukú wọn ń sọ ẹ gbọ́n tí kálukú ń wí kẹ́ ẹ lè mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà a nílò ìlànà ìfitónilétí eléyìí tó ní agbára gan ìlànà ìfitónilétí tó ní agbára gan orílẹ̀-èdè Nàìjíríà nílò rẹ̀ à ń kówó sínú gbà à ń kówó sínú àwo àárí ipa rẹ̀ a sì ń bẹ àwọn adarí wa kán máa tọpa àwọn owó tán bá ná àárí ipa rẹ̀ só yẹ níbi tí ojú làdé yìí àwọn tó kàwé wà nú àwọn tí mò ń sọ yìí o ṣùgbọ́n yàn ò ní mọ ẹ̀tọ́ rẹ̀ lójú òsì kọ́lọ́mọ́ fòsì ta wá kò sí bó ṣe lè mẹ̀tọ́ rẹ̀ tó tí òsì bá dé àkọ́kọ́ inú tí kọ́kọ́ jẹ́ kẹ́tọ́ yàn sọnù mọ́yàn lọ́wọ́ ebi ni tẹ́bi bá dé èèyàn ní mọ́ tọkàn mọ́ ẹ wá wòye mọ̀lẹ́bí tó yẹ pé 101 lẹ́lòmíì ń ṣe àti fi ebi àti fi kọ́ àwọn ọmọ tá a bí nígbà tí òsì ń tán fẹ́ fún wọn ṣé bẹ́ẹ̀ la bó orílẹ̀-èdè yìí ṣé báwọn kan ló darí orílẹ̀-èdè yìí nígbà táwa ń kékèké sáwọn èèyàn ò gbọ́n ni ọ̀dà ẹgbọ́n eléyìí ẹgbọ́n. After sometimes last year. No, kò sẹ́ni tí ó tán. It's not about ẹni tó ní shop. It's not about ẹni tó ń gbé ń bì. It's about kí ni atrocities kan ti fi ojú àwa mẹ̀kúnnù ẹ̀ sì tún tẹ̀síwájú lórí ẹ̀. Because tí o bá. ìkan nínú ẹ̀ òun lẹ̀ ń gbọ́ yìí ìmí ìtúnrèé kẹ́ ẹ lè mọ̀ pé àárín èrò níbi tá a lọ ìmí ìtúnrèé. Ẹ kúrò. Hello sir. Yes ma. Ẹ kú ọdún ẹ kú ìlú. Yes ma. Mo ń gbọ́ yín. Ọ̀dọ̀ ọkọ yín ni mo ti gba nọ́mbà yín. Ọ̀dọ̀ dádì yín ni mo ti gba nọ́mbà yín. Mo ń gbọ́ yín. Ọ̀dọ̀ yín ni mo ti gba nọ́mbà yín tán wá tẹ́kisì. À ń kọ̀ ọ̀rọ̀ kan àwa ń jiyàn tí wọ́n wá ní kí n pè yín fọ́ yín. Bẹ́ẹ̀ni mo fẹ́ confam.
Àwọn rẹ́gísítà ló ní ká rẹ́gísítà ni. kí náà sọ pé registration yẹn kí náà ló dá lé lórí. Wọ́n ní wọ́n fẹ́ fi fún wa lówó ni o. wọ́n fẹ́ fi fún yín lówó èló náà sọ pé wọ́n fẹ́ fi fún yín. Ṣá? èló náà sọ pé wọ́n fẹ́ fi fún yín. Wọ́n ò sọ́jà mọ́tò bọ́ ní ọ̀rẹ́ fọlọ́wọ́ fún mi dá lókòwò. Pé ká mú voters card wa wá. Ipe káwa ẹgbẹ́ ní voters card ṣàní wọ́n. Òun ni wọ́n jẹ́ kí ni ó wọ́n bá dá rẹ́gísítà. lóhùn pẹ́ẹ́n tó bá ní voters card ẹ̀ máa dá lóhùn. Bẹ́ẹ̀ni. ìgbà yẹn ṣé ẹgbẹ́ òṣèlú làwọn tó wá ní àbáwọn èèyàn lásán. Ó dà ń pẹ́ politician ni wọ́n o. ẹgbẹ́ wo ni wọ́n. Wọ́n sọ ẹgbẹ́ tó jẹ́ o, pọ̀ wọ́n ṣe ní community by community ni nígbà yẹn ní community wa. So wọ́n really sọ pé bí ẹgbẹ́ kan ni o, àbí wọ́n kàn generalize everybody. àwọn tó mú wọn wá máa mọ ẹgbẹ́ tí wọ́n jẹ́ ṣùgbọ́n wọn ò sọ ẹgbẹ́ yẹn fẹ́yìn. Ọ̀sán ọkọ wọn disclose yẹn fáwa o, àwọn àti ẹ̀mọ̀ bóyá ẹgbẹ́ kan ni but àti gbẹ́gbẹ́ yìí sọ pé everybody ṣá. ṣá. fún yín lówó báyìí pé ẹni bá yẹ kí ní voters card. Àbájáde ní voters card kan ló lè ṣe é so. ok. ẹ̀yin èèyàn wa ṣe rí ibi tí àwọn èèyàn ka káàdì ìdìbò wọn tí wọn ò ká kúndé mọ́ tó yẹ pé àjọ elétò òdìbò wọ́n ṣe ìpolongo tó nítumọ̀ dáadáa lórí kíni pàtó káàdì ìdìbò yìí ààbò tó nítumọ̀ tán jẹ́ kó wà lórí rẹ̀ kò bá mọ̀ dáa. igbó là wá ní padà mọ̀ pé fún electronic voting lórílẹ̀‐èdè yìí ká lè mọ̀ pé ìbò wa ni yóò mọ̀ jẹ́ kíkà. ẹ rí bí àgbọ̀ yóò ṣe sí tó fáwọn èèyàn nígbà tá a dọ́dọ̀ arábìnrin tá a bá wọn a ní láti gba nọ́mbà wọn torí wọ́n sọ pé wọ́n ní àlàyé nípa ẹ̀ dáadáa tán sì ṣàlàyé. ó tún kù kí ni nǹkan tó ń bà mí lọ́kàn jẹ́ ni pé níbi tójú làdé yìí ṣé ká sọ pé àwọn ènìyàn ò mọ̀ kan tí wọ́n ń ṣe ni wọ́n ti rò ó pin pé bo làwọn fẹ́ yí sí. bá a wí látòní dọ̀la tẹ̀yìn adarí wọ̀ bá ti jẹ́ kí ìgbé ayé ó rọ àwọn èèyàn lọ́rùn àwọn ọ̀nà táwọn èèyàn mọ̀ gbà ló kọ yín fi wọlé sí wọn láre sẹ́ni pé àwọn èèyàn mẹ́ni tó jẹ́ rárá àsánsá pé wọ́n fẹ́ fún wọn ní owó. ẹrú orílẹ̀-èdè tá a bára wa ṣé bí orílẹ̀-èdè yìí la ti wà ńgbà tá a wà ń kékèké táwọn ìyá wa máa ń tọ́jú káàdì ìdìbò wọn tí wọ́n máa ń mú lọ́kàn kan kókó báyìí páwọn gbọ́dọ̀ dìbò kí ló dé táwọn èèyàn ò ní lọ́kàn láti dìbò mọ́ mò ń bọ̀. kí la fẹ́ sọ pé àgbélé ayé ṣe. ẹ jẹ́ ká máa kíra wa káàbọ̀ padà. ọ̀rọ̀ yìí àwọn èèyàn ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló dé àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣé kìí ṣe pé báwọn èèyàn ṣe sọ pé ẹ gbàbọ̀dì ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ lórí tí ẹ ṣe ìfitónilétí tó yẹ ká ẹ ṣe fún àwọn èèyàn lórí kinní yìí kò tó o ìfitónilétí ni ò tó o a gbọ́dọ̀ tanra wa o kò tó o ìfitónilétí tí ò sì tó yìí kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí i àfi ká ṣe é kó tó ẹgbọ́n táwọn èèyàn ń sọ káàdì ìdìbò tó jẹ́ ẹ̀tọ́ wọn láti yan èèyàn sípò ẹ tún gbọ́ eléyìí ẹ tún gbọ́ yìí. Garuba ọ̀rọ̀ táwọn èèyàn ń dá sí yẹn bó ṣe rí nìyẹn o èmi ń bá yín sọ̀rọ̀ láti àdúgbò Ọbántòkò ṣùgbọ́n mo ní ẹ̀gbọ́n kan tó wà lókè Ìjẹ̀rò tó yẹ pé bọ́yẹ ṣe fún wọn náà nìyẹn tó kún lọ sí Jàyè CDC máa tó ń pè lọ́nàrẹ́bù yẹn alága wọn ló darí wọn lọ síbẹ̀ wọ́n fi àjà wọn ìyá yẹn bàbá yẹn tó gbogbo nǹkan tó ń sọ̀rọ̀ náà lọ gbà o dìbò ayé sọ yìí wọn ò rí owó ọ̀rí nǹkan kan o ẹ bá fà wọn lẹ́sẹ̀ o ẹ bá bí wọn léèrè o gbọ́dọ̀ ti mú nǹkan wa lọ o. òun lẹ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń pe nọ́mbà iléeṣẹ́ látẹ̀kan ẹ dákun tí ọba tí ìtò jẹ́ àìsàn òun rèé ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ gbọ́ yìí aráàlú sáwọn ni wọn ò mọ tọkàn àbáwọn tí wọ́n ń darí wa ni wọ́n ń fi dúdú náà fi ń gba funfun kúrò lọ́wọ́ wa yóò ní pẹ́ sí ojú òpó lẹ̀ nírọ̀lẹ́ yìí ẹ̀yin èèyàn ń rèé o gbogbo wa la jọ ń pè ìlú ṣe bákan ìlú rí bákan so yẹ ká tún mọ̀ ta káàdì ìdìbò wa kọ̀ wá wulẹ̀ di ọjọ́ ìdìbò kò dọjọ́ ìdìbò 2025 náà ti sọ pé wọ́n ti wá gba voters card àwọn o tán ti kọ nọ́mbà orí ẹ̀ lọ kọ serial number voters orí èwo la fẹ́ ṣe tá à ń gba voters card orí èwo ló gbà débi voters card nǹkan méjì wo ni voters card wúlò fún
tí ẹ bá ṣe pé ó ti ní àwọn idán burúkú kan tí wọ́n fẹ́ fi pa ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ bẹ̀rù Ọlọ́run torí kẹ́ ẹ lè wà ń bẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wà ń bẹ̀ kẹ́ ẹ lè débẹ̀ tó bá yẹ pé dáadáa lẹ́ ń ṣe ta ló fẹ́ lé yín kú o ta ló fẹ́ ní kẹ́ni tí ń ṣe dáadáa ó kú òǹpo nígbà yẹn mọ̀ pé ẹ̀ ní ṣe dáadáa tí ó sì sí lọ́kàn yín láti ṣe dáadáa òun lẹ ṣe múra kókókókókókókó àwa máa wí wọ́n mọ̀ ní iṣẹ́ pọ̀ fún yín òun lẹ múra àti débẹ̀ tipátipá yìí o ẹ mọ̀ pé iṣẹ́ pọ̀ ń bẹ̀ ẹ wà débẹ̀ mọ̀ ní iṣẹ́ ti pọ̀ jù sẹ́ẹ̀rí ìyìn tàbùkù ipò tẹ́nìkan kan wà o ṣùgbọ́n ipò yín ń da ipò tó yẹ ká wà nínú ọkàn láàmú ẹ lo ipò yín dáadáa mo fẹ́ tá a bá rí ẹni tí òun náà tún ní bóyá àwọn tí mo lọ bá yẹn bóyá àwọn parọ́ ni a lè rẹ́ni tírú ẹ̀ náà tún ṣẹlẹ̀ sí kí wọ́n pè kán jẹ́ ká mọ̀ àwọn tá a lọ báyìí náà ò fẹ́ sọ̀rọ̀ wọ́n ń bẹ̀rù pé ká mọ̀ sọ̀rọ̀ kí lẹ̀ ń bẹ̀rù sí kí lẹ̀ ṣe tẹ́ ẹ̀ fẹ́ sọ̀rọ̀ kí ló le tẹ́ ẹ̀ fi fẹ́ sọ̀rọ̀ a fẹ́ mọ ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ibo láti kó bára wa dé lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n sọ pátì. òun ni ó fa sábàbí ìtawà ń bá kí. pẹ́pẹ́ tó bá wà lẹ́gbẹ́ òṣèlú nìkan ló kù tán. ẹ dákun kò sí ní tó fa gbogbo eléyìí tẹ́ ẹ bá ti fẹ́ ṣe nǹkan faraàlú tó ti di pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú nìkan ní ń jẹ ìgbádùn rẹ̀ kò sẹ́ni tí yóò ní kó sínú sango yìí ẹ ló ta ló wà ń bẹ̀ má sí ojú òpó lẹ̀ fún wa ẹ tẹ́ wà lójú òpó Facebook ẹ má bínú mi ò láǹfààní láti wò yín látẹ̀kàn sẹ́rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sí nǹkan tá a fẹ́ mọ́ fi tanra wa jẹ nínú ẹ̀ a ti tira wa sóko ẹ̀yìn a sì lóko wájú rárá pẹ̀lú ìlànà ìdìbò tá à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà òun ló fà á tó fi jẹ́ pé tá a bá sọ nǹkan kan fáwọn tí wọ́n ń darí wa wọn ò ṣetán láti dáhùn sí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. hello. hello ẹ kúrò lẹ́sà. Vangaruba, God bless you my brother. amen sir. Ọ̀gbẹ́ni Adéwálé Quadri lórúkọ mi. ẹ káàbọ̀ sir. ẹni kan tẹ sọ yẹn ó ṣẹlẹ̀ ní last year o. mo gbọ́n tán mo mọ̀ kò sẹ́ni tí ò lè mú. ṣe rí nǹkan tẹ sọ yẹn àwọn CDC lọ́dìdí send message sí community. wọ́n tún lo àwọn CDC ni wọ́n lọ lò my dear brother wọ́n lò ní last year èmi yìí mo dìídì sọ pé ó yá èèyàn wọ́n ní kẹrù ká wá ṣe pé nǹkan mi wà. kí náà sọ pé yìí pé wọ́n fẹ́ ṣe tẹ́ fi gbà bẹ́ẹ̀. wọ́n gbé sórí platform àwọn chairmen of the community. wọ́n ní wọ́n fẹ́ ṣe empowerment. lórúkọ kí ni. wọ́n sọ nìyẹn fún àwọn èèyàn. àwọn wo ló gbé wá. àwọn CDC ni wọ́n sọ pé àwọn kan ní wọ́n fẹ́ ṣe wọ́n pera wọn ní non-governmental organization. okay. wọ́n ní wọ́n fẹ́ ṣe empowerment fáwọn èèyàn pé káwọn èèyàn mú information nípa ara wọn then voters card tó mú dání pẹ̀lú. ṣẹ́rí nǹkan yẹn. hello. hello sir. mo wà pẹ̀lú yín. ṣẹ́rí nǹkan yẹn nígbà tó di pé ó happen bẹ́ẹ̀ èmi kẹ́mi ní choice I have to tell my people because tó o bá sọ fún wọn àdéhùn lórí wọn máa sọ pé níbi kan wọ́n gbọ́ pé wọ́n ṣe kíní kan fáwọn èèyàn tẹ́ mọ̀ I have to tell them ẹ̀yin tí ẹ bá mọ̀ pé kíní wọ́n ní nǹkan báyìí o people àwọn èèyàn lọ wọ́n submit ẹ̀ di tí mo ń bá yín sọ̀rọ̀ yìí àròmìnira ààrẹ ní tì. kí ni wọ́n ní ká submit inú voters card wọn. wọ́n ní kó mú dání pàtó ń débẹ̀ wọ́n gba wọ́n ti kọ information yẹn lẹ̀ wọ́n gbà wọ́n snap ẹ̀ wọ́n dẹ̀ snap ojú wọn nǹkan tó ṣe nìyẹn fún àwọn èèyàn jọ yẹn. ẹ má bínú kí ni ìyàtọ̀ nínú accreditation lọ́jọ́ ìdìbò àti tó ṣẹlẹ̀ yẹn. kò sí yàtọ̀ sà nígbà tó ṣẹlẹ̀ tọ̀ lèmi náà ṣe wá rí pé wọ́n mọ̀ ṣe ìyẹn ni. ẹ já gba ìpè àwọn míì ẹ ṣeun Ọ̀gbẹ́ni Adéwálé Quadri. 070470879 09050089879 ibi abára wa rèé lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí owó. hello Sangaruba. ẹ kúrọ̀ lẹ́sà. ẹ mà kúrọ̀ lẹ́ o. yes sir. lágbára Ọlọ́run ohun yín ò ní ha. àmín àmín. mo ń gbádùn ètò yín gidigidi gan-an Ọlọ́run ọba aláàánú jùlọ á gbé ọwọ́ yín sókè. àmín àmín. iléeṣẹ́ wáìsì kò ní bàjẹ́. àmín. Ṣukurali Láì ló ń sọ̀rọ̀ láti Àìtòrò road Mile 2 Abẹ́òkúta. Ṣukurali Láì ṣé bẹ́ẹ̀ ni wọ́n lo àwọn CDC tiyín náà. bó ṣe rí nìyẹn. ẹ̀yin náà ṣe. bẹ́ẹ̀ ni èmi gangan tí mò ń bá yín sọ yìí mo ṣe. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yẹn farabalẹ̀. mo ń gbọ́ yín sá. Ọlọ́run má jẹ́ kí ìṣẹ́ mú wa. àmín àmín mo ti sọ ṣáájú náà. àwọn olóṣèlú yìí àwọn àjọba wa wọ́n ti fìṣẹ́ mú aráàlú. kò sẹ́ni máa gbọ́ pé wọ́n fẹ́ fóun lówó ń sìn tí ò ní lọ bẹ́ẹ̀. ṣé ẹ rí inú ọ̀rọ̀ tẹ́ kọ́kọ́ sọ kíjọba kúkú má fún wa lówó kí wọ́n ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe sílùú kí wọ́n ṣe fún wa.
ojú aráàlú ó ń rí nǹkan ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn and then èmi gan ti ẹ wò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni sà. kọ́lọ́n ọba aláǹyí lọ kógun wà lẹ́mi o. àmín. èmi ti sọ pé èmi ò bá wọn jáde di ìbò kankan mọ́. kí ló dé. because ìbò tá à ń dì kọ́ ni wọ́n ń kà. ṣé ìbò tá à ń dì ni wọ́n ń kà ni. àti pé tí gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n báyìí ti lọ lọ́lẹ́fà kí ìbò tí à ń dì yẹn ká padà sí electronic voting àti pé ṣé wọn ò lè ṣe ká máa dìbò nù ilé wa láì jáde. ìmú gan owó tí ìjọba ná sí orí ètò ìdìbò gan ó ti pọ̀ jù. kí wọ́n á gbàpò tí wọ́n á ṣe polling kìíní kan wọ́n á ṣe nǹkan tá a bá wà nù ilé wa ó yẹ kí wọ́n mọ bí wọ́n ṣe ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé jìbìtì tí wọ́n fẹ́ lù kò ní jẹ́ kí wọ́n lè ṣe electronic voting yẹn ká máa dìbò nínú ilé wa láì jáde. so ọlọ́run bá láǹjùlọ á wà pẹ̀lú bó ṣe rí nìyẹn o èmi ò jẹ́ parọ́ fún yín o bó ṣe rí káàkiri nìyẹn community ni wọ́n lò kó tó di pé olúkálùkù mú fọ́tẹ́ kódà ìkànnì tó wáyé recently yàtọ̀ ẹ̀nìkan yẹn tó mú bank account pvn everything mo dà pvn tí wọ́n ń jẹ́ kí ni a tún ní kẹ́ mú pvn everything wa èmi ò bá yín ṣe o so bó ṣe ní ẹ kú ètò ọlọ́run bá láǹjùlọ á wà pẹ̀lú wa o àmín. ẹ kú ètò. orílẹ̀-èdè nàìjíríà òun rèé ibo là ń lọ. hello. ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́. jáde ń tẹ̀ sọ ìtọ̀rọ̀ ní fàdágẹ́rì àwọn ṣe. fàdágẹ́rì wọ́n ṣe. bẹ́ẹ̀ni àtibode olúdi wọ́n ṣe. bẹ́ẹ̀ ẹ ní sùúrù kí ni ìgbàgbọ́ ẹ̀yin èèyàn sí rédíò tá a máa ń fi nǹkan tó yín létí láti ìgbàdégbà ààrẹ nìkan kan sí ẹ̀ wá pè wọlé pé tó ẹ gbà wá o wọ́n wọ community wa wọ́n ní ká máa wá ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú voters card wa ààrẹ nìkan kan sọ fún wa ẹ̀yin olóṣèlú nàìjíríà èyí ò wá pọ̀ jù ok àwa tún sọ pé a tún fẹ́ fowó ṣètò ìdìbò pẹ̀lú eléyìí tá à ń ṣe yìí ọlọ́run o INEC ẹlẹ́jọ́ jẹ́ o. hello. ẹ kú ètò. ẹ kúrọ̀ lẹ́sà. ọ̀gbẹ́ni wàásù látàgbé òwú. ẹ káàbọ̀ sà. àlàyé tó rọ̀ mọ́ òun ni bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ti ṣe bó ṣe ní gangan nìyẹn àwọn CDC chairman àwọn ní kẹ́ bá wa fà nídìí àwọn ní kẹ́ gbá sórí rédíò àwọn ló gbàbọ̀dé fún wa kò sí kankan nu wọn tí ò mọ ọmọ ẹsẹ̀ ńbẹ̀. wọ́n sọ pé wọ́n fẹ́ fún àwọn èèyàn ní àǹfààní ẹ̀tọ́ ìrónílágbára ni. ìrónílágbára. wọ́n ń kọ́bọ̀ kò wọ ní àkáǹtì. ìrónílágbára. wọ́n kọ gbogbo nǹkan tó yẹ kọ́kọ́ lẹ̀ nínú àwọn kìíní yẹn lọ́kọ́lẹ̀ àwọn CDC chairman àwọn ni igi wọ́rọ́ kọ́ tọ́jọ́ bẹ̀ ni bí wọ́n lè ti gbàgbọ́ ẹ̀ tí bí wọ́n ti gbowó ẹ̀yìn náà ló mọ̀ àwọn ni kí bá pariwo ẹni tó bá jẹ́ lórí wọn kó wá sórí rédíò àfẹ́ bá wọn sọ̀rọ̀ bí jẹ́ nìyẹn pètè. bẹ́ẹ̀ tí ń sọ yìí tí n bá ti ń pò lórí ètò ní kẹsẹ́ máa kàn sí akọgun Lucien Taiwo tí wọ́n jẹ́ alága logun state máa béèrè ó ṣeéṣe kí wọ́n wá sórí ètò yìí because ọ̀rọ̀ wọ́n wà gbogbo ọ̀nà á gbé wọn wá mo mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ lọ síwájú orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ò lè rírun nǹkan báyìí kan tì wá sí ẹ jẹ́ kí n sáré lọ mú nǹkan kan lójú òpó òpolówó ọjà tí n bá dé káwá tẹ̀ wájú ẹ̀kú kalẹ̀. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a máa bẹ̀rẹ̀ sí ní gbé ìpè padà hello 070477879 hello sir. kò ní bàjẹ́ fún wa. àmì o àtẹ̀yìn náà. orúkọ mi ni wa ti ibùdó láàdìsá láti ìlú ìjọba. ẹ káàbọ̀ sóṣẹlẹ̀ ń gàngàn náà. ẹ̀gẹ̀ máa gbọ́ àbí mo ló ti bẹ̀rẹ̀. àdé. ẹ rí àwa là ń kẹ́ ń kọ́ àwọn olóṣèlú wa nílé wọ́n sì sọ ètò òṣèlú wọ́n ti sọ di bísíǹnẹ̀sì. ọ̀rẹ́ ká máa tò wọ́n lólóṣèlú mọ́ bísíǹnẹ̀sì lá máa tò wọ́n. oníṣòwò. yóò dára fún ìgbàdé ẹ sì rí bí àsìkò tí a bọ́ sí kí wọ́n máa ṣèlérí àṣìlẹ̀ fún àṣẹ kíní kankan. kí wàá ni wọ́n máa sọ fún wa. àṣẹ fún yín kí wọ́n máa wí. àṣẹ fún yín. àṣẹ fún yín nígbà tí wọ́n máa sọ tó bá pa wọn ó ṣe náà ní ìdí òkúkú kò lágbára wọn bẹ̀ ọwọ́ wọn ọ̀wọ́. ètò ẹ̀kọ́ tí wọ́n fi sọ fún wa pé kíní kan ẹ̀ẹ́dẹ́gbàkẹ́ gbọ̀ sí kíní kan tó ní tó ṣe kíní bẹ̀. àmọ́ ọ̀nà iná nìkan máa ṣàlàyé fún ọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ṣe ọ̀nà yìí ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹgbà wá o kò sí kíní kan bẹ̀ mọ́ nìṣí ẹ bá kẹ̀ gbé gbogbo ọ̀nà yà ìgboro gẹ́ ẹ wo ní inú pápá ọ̀sẹ̀ kìí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kìí wo gbọ́ ọ̀nà. ẹ ṣeun ẹja tún gbọ́ tẹnu ẹlòmíì ẹ ṣe bàbá wo ibùdó
hello sir hello ma. obìnrin ni wọ́n sọ fún lédi pé wọ́n gba account number wa o àdérí nǹkan kan. wọ́n gba account number yín. Wọ́n sọ débẹ̀ nú àwọn fọ́nrán yẹn wọ́n ní wọ́n gba account number wọn lọ àwọn ò rí nǹkan kan títí dì sí. kí lorúkọ ẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí. ìyá nẹ́tíwọ̀kì yẹn ò jẹ́ ń gbádùn wọn. 070477879 070477879 tàbí 09050089879 09050089879. sọ́sẹ̀lẹ̀ sẹ́yìn náà ṣé wọ́n wá gba voters card tiyín náà tán ní kẹ́ ẹ mọ̀ kọ́lẹ̀ àbí kò ṣẹlẹ̀ lọ́dọ̀ ti tiyín ẹja mọ̀ ká lè mọ ibi tí kinní yìí tó ti gbilẹ̀ dé ká lè mọ ibi tó ti gbalẹ̀ dé ẹ̀yin olóṣèlú wa ní nàìjíríà kí lẹ fẹ́ fi pélé yìí ó kọ̀wé lẹ fẹ́ sọ ṣẹfẹ́ ní kò rí bẹ́ẹ̀ ni alájà olúwa rántí mi wọ́n ní ẹ káàsán sà ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́ ó sà àmì ẹ ṣeun ìyá wa. hello. hello ẹ káàbọ̀. ẹ jọ ẹ bá mi wo orí whatsapp wise fm information kan wà ń bẹ nísìn. yes 0879 yẹn. ok ẹ jẹ́ kí n wo ó sì wá rí báyìí lórílẹ̀‐èdè nàìjíríà ok fọ́màtì tí wọ́n fi sẹ́ǹdì ẹ̀ rí fọ́màtì ọ̀hún àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi wọlé sáwọn èèyàn la wọ́n ní special information an NGO is out to empower some individuals in the community each CDA to forward me 8 names of their beneficiaries latest tomorrow Tuesday 18th of March 2025 by 12 noon while preparing them for a machine capturing on Friday. The following information is required. 1. Name. Orúkọ. Okay. Phone number. Voters card number. Bank details. Typed in Word format and sent to me on WhatsApp with the name of your CDA as the heading. Please treat as urgent. Hello. Hello, ẹ kúrò lẹ́sà o. Ẹ kúrò lẹ́sà. Ya Mr. Basiru Yusuf látẹlẹ́gà. Mr. Basiru Yusuf látẹlẹ́gà ẹ káàbọ̀. Àwa ní ká fúnra wa ní brain. Tọ́. Ká má dẹ̀ ya olè. Tọ́. Wọ́n wá sí àdúgbò wa, wọ́n ní kí n mú nọ́mbà mi wá, kí n mú wọ́n fẹ́ fún mi lówó mu lówó wo. Àwọn olóṣèlú mọ́lé láyé. Ẹ má bà mí sọrúkọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n dẹ̀ fún iwájú mi. Wọ́n fún iwájú tí ní. Ní orúkọ làásọ lọ́hùn. Ọ̀dà ẹ ṣeun. Hello. Hello ẹ kúrò lẹ́sà. Ẹ kúrò lẹ́ o. Yes sir ẹ bá ń sọ̀rọ̀ sókè sà. Ẹ kúrò lẹ́sà o. Yes sir yes sir. Ọmọ adé ni láti àárọ̀ mi lùgbọ́n bá ń toko. Captain ẹ káàbọ̀ sà. Ìgbà mi. Yes sir. Ẹni tí ìṣọ̀tọ̀ lágbára lọ́wọ́. Àmín. Ọpọlọ yóò ní ìjọba. Àmín. Ṣé ẹ rí ẹ má yẹ ká blame àwọn chairman CDA. Kò sí ẹni tó máa jẹ́ olórí níbì kan tó máa gbọ́ pàǹfààní kan wà tó fẹ́ wá sínú community òun tí ìtara yìí pé káwọn ará community òun tí ò ní wà láàárẹ̀ kán jàǹfààní ẹ̀ torí ẹ̀ ká má blame àwọn ṣé ẹ rí àwọn tí ó ń gbé kinní yẹn wá gangan àwọn ni kí abẹ́ ìpín kan jọ kan ṣàánú wa kọ́ lọ́wọ́n bá dẹ̀ lu àwa náà káwa náà ní ayọ̀ ọkàn ṣé ẹ rí kí gbogbo bá ní ayọ̀ ọkàn àwọn arábí ò ní rí wa gbá o ṣùgbọ́n àìná ayọ̀ ọkàn tiwa náà ó pẹ̀lú tó ń fà ọlọ́run á gbà fún wa nàìjíríà yóò ní dáa. ṣé ayọ̀ ọkàn ràn nǹkan tó wà ńlẹ̀ yìí mo kàn béèrè ní o. ṣé ẹ rí tá a bá ní nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ program yín ẹ ní ẹ̀yin gan fúnra yín káyà ẹlòmí bá sọ tiẹ̀ tí yín ju tiwa lọ. ṣé bẹ́ẹ̀ mọ̀ mí dáadáa. alágbára Ọlọ́run ṣùgbọ́n ṣé wàá mọ̀ yìí pé ayọ̀ ọkàn lẹ ní lẹ fi wò pé kò sí tí ọmọdé fẹ́ fún mi tí èmi gan tọ́lọ́hún ò ní ṣe lọ́la kò sí èmi náà máa wò pé kò sí tí lágbára fẹ́ ṣe fún mi tọ́lọ́hún ò ní ṣe tó gbìyànjú lọ lọ́la ṣé wọn ká bá ní ayọ̀ ọkàn bẹ́ẹ̀ pé Ọlọ́run máa yó wa Ọlọ́run á ṣe ó lè máa tó ṣùgbọ́n ká ní tẹ́lọ́rùn fún tọ́lọ́run bá ṣe fún wa Ọlọ́run á gbà fún wa. lórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí ìgbà pé mo ṣẹ̀ dórílẹ̀‐èdè ni nígbà tí mo gbọ́ òun lọ́fà tí mo fi gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ́ọ̀dí òrì bòdì olúdé káàkiri. hello.
hello. sangarua. yes sir. sangarua. yes sir. àyàdó àyàgbà ò ní dá àmọ́ nílé wàhálà. kẹ́lẹ́ tó sọ̀rọ̀ ọ̀nà ní ìsìn kò sẹ́ni tó lè ṣe mí sẹ́yìn kò sẹ́ni tó lè kò sí pápẹ́. tó yé báyìí wọ́n ti irú ẹ̀yẹ sílẹ̀ ní adigbẹ̀wà náà tó ti yé débi pé wọ́n ti bá wọn rà bí wọn ti di wọn ní lílá ẹ̀ tí wọ́n pe wọ́n ti bá wọn dì ní kò sẹ́ni tó lè hà kò sẹ́ni tó lè hà. ẹni sùúrù ní tí mo fẹ́ béèrè rè mo fẹ́ kí cda chairman kan pè mí wọlé ká tó yọ̀ǹda ara wa lórí ètò yìí bẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ̀yin cda jẹ́ pé lóòótọ́ lẹ sì nífẹ̀ẹ́ àwọn ará community yín mo fẹ́ kẹ́ ẹ pè mí wọlé kí ni nǹkan tí ẹ̀yin rí tẹ́ ẹ fi gbà wọlé gbàdá àti pé kí wọ́n sọ fẹ́yìn tẹ́ ẹ fi gbà wọlé torí irú information tí mo. Mr. Fabi. ẹ ṣeun Mr. Fabi. lórí jẹ́ ni. tí n bá rí cda chairman kan kó lè pè mí kí n tó yọ̀ǹda wa lórí ètò nírọ̀lẹ́ yìí inú mi ò bá dùn 070477879. hello. ọ̀gbẹ́ni adéwálé kọjú ló ń sọ̀rọ̀. baba this thing happen during my regime kó tó dé pa handover ní. ok ẹ wà ní alága nígbà ni. mo wà ní alága ní cda mi. inú mi dùn. under ẹgbẹ́ ikú eléyìí ti ṣẹlẹ̀. ní haide rárá the thing is this ṣe nígbà mi wà tẹ bá sọ pé ẹ̀yin tẹ jẹ́ olórí tẹ bá sọ pé ẹ kì í mutí sà ẹ má jẹ́ tọ̀yìn o àwọn ọmọlẹ́yìn àtọ́ pé tẹ bá sọ pé ẹ̀yin ò kì í mutí yẹn ò lè bí ọ̀dún pé àwọn ò kì í mú tí ó ti yé nísìn so ẹ wá wò pé nǹkan tẹ gbọ́ tẹ bá hide ẹ̀ tẹ bá sọ people will not be going wọ́n á máa go about it pé definitely you didn't like them then why you a leader information wá láti ibi tó ti wá gẹ́ bí látòkè adẹ̀sọ fún wọn nǹkan báyìí lọ́sọ so àwọn tó ní interest okay kílẹ̀ ẹ̀yin fẹ́ lọ ọ̀dẹ̀ ní ẹ okay we forward their name to the fún wọn wọ́n dẹ̀ lọ wọ́n dẹ̀ wá sọ bọ́ ṣe fún wọn pé àwọn ṣe báyìí wọ́n dẹ̀ yín béèrè èmi ò mọ̀ wọ́n wá fi refer kọ́kọ́ pé ní ṣáìdì ṣàjẹ́ àbí àwọn ọba tó kò di ọ̀nà ọ̀nù yẹn wọ́n ní wọ́n gbẹ́jà lọ fún wọn wọ́n fáwọn kan ní ewúrẹ́. ta ló gbẹ́jà lọ ta ló gbé ewúrẹ́ lọ. wípé wọ́n ń ṣe empowerment fún àwọn èèyàn kan bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ agric. ṣe empowerment lè wúrẹ́. nǹkan tí jẹ́ mọ̀ pé táwọn èèyàn kan bá ń sọ fún yín tẹ́ gẹ́gẹ́ bí leader tẹ́ bá gbọ́ ẹ gbọ́dọ̀ fi pa ok tẹ́ bá gbọ́dọ̀ nǹkan information bẹ́ẹ̀ yẹn yín náà gbọ́dọ̀ kárí àwọn èèyàn yẹn àlọ́ nǹkan tó tẹ́ bá ní interest ẹ lọ so definitely tó bá dọ̀hùn ìgbà tó dọ̀hùn tó wá ní nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ọ̀hún wàá rí nǹkan kan everybody wá ń béèrè títí last year fi parí àgbọ̀n kankan àwọn tó dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní wọn ò tí ì ṣe kankan wọn ò tí ì sọ kankan ló ń sọ so nísìnyí àti rí pé it's a trick so definitely anybody tó bá máa ṣe nísìnyí o gbọ́dọ̀ fọpọ̀ lọ ṣe so that láti má lè jẹ́ kó boomerang sọ́dọ̀ ẹ̀ pé ìwọ ló ti wá sínú ṣágo lọ́dọ̀ tèmi bí mi ṣe rí nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun Aminat tí bá bá yẹmí wọ́n ní lágbára ọlọ́run àjíǹde ara máa jẹ́sà àdòfẹ́ àdè olúmọ side abẹ́òkúta wọ́n ní lágbára ọlọ́run ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ àmì nàyàlà bàbá àwọn ọmọ kéékèèké mo kí yín sà tó a lè kọjá àyè wa àkókò tó yẹ ká lò a lè lò kọjá rẹ̀ hello èyà ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa yọ̀ǹda ara wa lórí ètò nírọ̀lẹ́ yìí eléyìí la ṣe àwárí rẹ̀ tá a sì gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ tá a ní sẹ̀ a gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tún mọ ibi tí nǹkan dé dúró kó tó dọdún 2027 kọ́mọ́ yìí pé wọ́n gbé ẹrù wọ́n gbé sọ̀ wá wọ́n tún sọ̀ lórí wa tá a sì ní mọ̀ títí gbà míì tá a tún máa pàdé ẹ̀yin adarí wa ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn jù ẹ ṣe bó ṣe tọ́ ẹ ṣe bó ṣe yẹ kò sẹ́ni tó mọ̀ la o òní lẹ rí tẹ̀ ń sáré ijọ́ mẹ́rin kalẹ̀ kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ̀lá àìtí mọlẹ̀ tí ó sùn òní ẹ bẹ̀rù ẹni tó ràn yín wáyé ẹ bẹ̀rù ẹni tó dá yín wáyé ẹ bẹ̀rù ẹni tó nìkáwọ́ ẹ̀mí yín tó lè gbà á nígbà tó bá wù ẹ̀mí gbogbo owó gùn ẹ wọ́n jà borílẹ̀-èdè ìjẹ́ nítorí ìfẹ́kúfẹ́ ọkàn wa Ọmọkẹ́hìndé Ṣọlá ló kọ́ mi MC Vangaruba ó dàbọ̀. torí kò má lè jẹ́ kí ìjà máa wà.